kíjọba tó ṣòfin pé cyber bully mi ò kí ń bully, mo lè sọ̀rọ̀ tó wà lórí títì, wọn tó bá ti láìní mọ́ nǹkan tó wà níta gbangba ni máa ń sọ, mi kì í wọ inú ilé kọ̀rọ̀. Mo máa ń rí nǹkan tó wà ń kọ̀rọ̀, ṣùgbọ́n nǹkan tí mo rí pọ̀ torí pé Yorùbá sọ̀rọ̀ wọn pé ojú làgbà máa ń yá, àgbà kì í yanu. Inú burúkú làgbà máa ń ní, àgbà kì í lọ́rọ̀ burúkú lẹ́nu. Òun ló dífá fún Legacy láti sọ pé mo gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ tá a sọ láàjìn àti èyí tá a sọ tójúmọ́ bá mọ́ àti èyí tá a ń paná sọ. Ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tí wọ́n máa ń paná sọ, ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tí wọ́n máa ń tanná sọ, ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tó máa ń sọ lójúmọmọ, ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tó máa ń sọ tó òkun bá kùn. Torí pé tó òkùnkùn bá kùn igi abági sọ̀rọ̀, igbó patíkólà gbóhùn ẹyẹ tí inú lejò ń lò. Ṣùgbọ́n o, adégbò àìfọ̀hùn ní mẹ́yẹ oko ṣúlé ni lórí. Ọ̀rọ̀ tí mo máa ń gbé mì, tí Legacy ọ̀rọ̀ tí máa ń gbé mì ó máa ń pọ̀ ju ọ̀rọ̀ tí máa ń sọ lọ. Torí pé ìyíta yídó a ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ yí kòkò. Tá a bá ṣe bẹ́ẹ̀, tá a bá yí kòkò, inú alámọ̀ á bàjẹ́. Ṣùgbọ́n o, rírú omi òkun kò ní kí ẹja má sùn kó má họrun. Àìgbọ́fá là ń wòkè, Ifá kan ò sí ní para o. Àìjẹun yóò olúgbò kọ́ ni ò jẹ́ ó tájá. Bó ṣe rí nínú olúgbò ni o. Ṣùgbọ́n ohun tí ajá rí tájá fi ń gbó háù 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 òun làgùntàn rí o tó fi ń ṣèrànwọ́. Ẹ wo, ajá ò ní lọ kí kolokolo ẹ má tẹ̀lé. Táwọn bá mí àwọn àmì kan gbá, bí rẹ̀ bá mí àmì kan pẹ́, béjò bá mí àmì kan lògbòlògbò díẹ̀. Àwọn kankan ọ̀rọ̀ wà tó jẹ́ pé làákàyè ló yẹ ká fi tó, làákàyè ló yẹ ká fi sọ. Ọlọ́gbọ́n mẹni tó gbọ́n, òmùgọ̀ ni ò mọ́ra wọn. Tá a bá sọ fẹ́ni tó gọ̀ á dìjà. Wọ́n ní mo ṣe máa wò pé òjò ló rọ̀ ló kó ẹyẹ lépọ̀ má díẹ̀, wọn kì í jọ ń ṣẹgbẹ́, ó dà lọ́mọdẹ̀gbẹ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lóun làgbà fún ni, ọ̀rọ̀ ọjọ́ mi ni o. Ṣùgbọ́n àìtẹ́yìn ká là dáwọ́ bò ó, eyín tó bá máa ṣoge kò ní gbé kọ̀rọ̀ ẹ̀kẹ́. Tí wọ́n wé mi gbọ́, eyín tó bá máa ṣoge kò ní gbé kọ̀rọ̀ ẹ̀kẹ́. Eyín tó bá máa ṣoge gbangba báyìí ló máa ń gbé. Eyín tí ò ní ṣoge ló ń gbé kọ̀rọ̀ ẹ̀kẹ́. Now, ẹ kàn wá fi àwọn àṣà mọ́lẹ̀, ẹ kí n bọ́ síbi ọ̀rọ̀. Àkọ́kọ́ ni pé ṣàn báyìí láàrin ajé ní mú ní pẹ́kọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, mo ti kó gbogbo ẹ̀ sínú òwe tí mo ti pa yìí. Ẹlòmíì kó má wo fídíò mi mọ́, kó kàn gbọ́ àwọn àṣàmọ̀ ọ̀rọ̀ àti àwọn àpèjúwe àti àwọn àdìtú ọ̀rọ̀ tí mo ti ta ń kókó tí mo ti dì fáwọn ọlọ́gbọ́n yìí. Wọ́n ti gbọ́ mi yé, wọ́n dẹ̀ ti mọ ibi tí mò ń lọ, wọ́n dẹ̀ ti mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀, wọ́n dẹ̀ ti mọ ibi tí mo ti fẹ́ parí ẹ̀ sí. Wọ́n ti gbọ́ yé, ibi báyìí ní Legacy ń lọ, wọ́n ti parí ẹ̀. Àmọ́ o, èmi, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò mí. Ẹlòmíì ó ṣẹ̀ṣẹ̀ join ní Legacy Nation yìí, kò tí ì ju bí 1 month lọ, ẹlòmíì 2 months, ẹlòmíì kò ju 3 months lọ, ẹlòmíì wọ́n kàn invite ẹ̀ kó wá gbọ́rọ̀ ni. Ṣùgbọ́n kò mọ ibi tọ́rọ̀ ti ń bọ̀, kò mọ genesis ọ̀rọ̀ yìí, bó ló ti ń wú bọ̀, níbo ló wú dé. Mo sì sọ pé tó bá kú
ẹ̀mí Olúwa rán mi sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbàdúrà, ẹ ti gbààwẹ̀, ẹ ti lórí òkè, ẹ ti pe àáfàá, ẹ ti pe babaláwo, ẹ ti pe wòlíì, ṣùgbọ́n síbẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ. Nígbà tí mo wá ọjọ́ Olúwa wípé Olúwa, kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, kí ló dé tó jẹ́ pé wọ́n ń gbìyànjú ṣùgbọ́n wọ́n ń complain pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa wá sọ fún mi pé ṣé mi ò mọ̀ pé ogun kan wà tó jẹ́ ogun tó ń ja àwọn aláìlágbára. Màmá, ogun tó ń jà ọ́ torí pòròpó ò lágbára lórí ayé rẹ̀, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, lórí ìlú tó wà, lórí ìrìn àjò, lórí ìdáwọ́lé, gbogbo ogun tó ń jà yín nítorí pé ó rí pé ò ní agbára. Lórúkọ Jésù, iná Olúwa máa run ogun yẹn dànù. Ọ̀nà tí tó lè gbà láti rẹ ogun náà ni pé ká fi àdúrà wo ogun yẹn palẹ̀. Màmá, kí ni tó ń ṣẹlẹ̀ tẹ́ fi sọ pé ó ti sú yín? Bàbá, kí ló dé tẹ́ fi sọ pé ó ti sú yín? Ẹ má sọ pé ó sú yín sà. Mo máa ń sọ níbi gbogbo tí n bá dé wípé ọjọ́ tí èèyàn bá ló ti sú òun, èèyàn ti fógun láàyè láti borí ẹni bẹ́ẹ̀ ni. Ó, mo gbàdúrà lórúkọ Jésù, ogun ò ní borí yín. Ẹ̀mí Olúwa ní kẹjá jọ gbàdúrà torí pé àsìkò ìtúsílẹ̀ yín ti tó, torí pé àsìkò ọ̀nà àbáyọ yín rèé. Kí làṣírí ogun tó ń jà yín? Kí làṣírí ogun tẹ́ ń dojúkọ? Kí làṣírí ogun tẹ́ ń là kọjá? Ẹjá jọ fàdúrà wádìí ẹ̀, ká dẹ̀ fi àdúrà ká fi ja ogun yẹn ní àjàṣẹ́gun. Ó líkàríbà sóńdà líkàpáríbà sáìdáyà. Olúwa dẹ̀ sọ fún mi pé ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Olúwa ní lóòótọ́ ó ti gbìyànjú tó, ṣùgbọ́n ó ti sọ. Olúwa sọ pé àsìkò ìtúsílẹ̀ yẹn rèé. Kìkì wípé kẹ́kọ̀ọ́ gbé ìgbésẹ̀ kan. Kí ni ìgbésẹ̀ tẹ́ máa gbé? Òun náà ni pé kẹ́ pè mí, ẹjá jọ gbàdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí, ó ní +234 70 25 47 5427. Torí mo fẹ́ reserve, mo fẹ́ wà reserve. Torí pé mo fẹ́ dúró, mo fẹ́ fọwọ́ lẹ́rọ̀, mo ń wo nǹkan kan. Bọ́ọ̀lù kan tọ̀nù ní ṣojú mi. Ṣé rí ọ̀rọ̀ tá à ń dì mọ́nú tí a sọ? Òun ló pọ̀ ju èyí tẹ́ ń rí ń ta lọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wò pé ó máa gbà bí, ó máa gbà bí. Ẹ jẹ́ ká kí ẹni tó rí ni tó mọ́jú. Èèyàn tí ẹ lẹ́ni tí ò wo bí tá wà. Ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ká gbọ́mọ fọ́yàn, ká gbọ́yàn fọ́mọ, ṣebí kọ́mọ ṣáà ti mú yàn ni. Ká róṣọ mọ́dì, ká ròdì máa ṣọ, kí ìdí ṣáà máa ti gbófo ni. Ṣùgbọ́n o, ìgbín nìkan ló ní karahun. Aṣọ tí ìpín bá bọ́ọ̀lẹ̀, bá ńlá ẹranko kan ò lè wọ̀. Láì kó ẹ̀gìrì, a ò ní fawọ́ ẹ̀ṣẹ̀ gbẹ̀dùn. Bó tilẹ̀ wù kọ́mọdé kó pẹ́ lóko tó, àbí bó tilẹ̀ wù kọ́mọdé ó sáré jí tó, oko ló máa bá kùkùté. Àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí, àpẹẹrẹ ni, àmì ni, ọ̀rọ̀ ni, àṣàmọ̀ ni, àdìtú ni, kókó ni. Torí pé ọlọ́gbọ́n ayé kan ò ní ta kókó omi sétí aṣọ. Mọ̀rànmọ̀ràn kan ò lè mọ yéye pẹ́ẹ́lẹ̀ láyé. Kò sí bó ṣe lè gbọ́n tó, kò sírú ọgbọ́n tọ́lọ́run lè fún ẹ tó. O ò lè di omi ní kókó. Kó wá mú aṣọ mọ̀, tó bá mú òkúta, o lè fòkúta sínú aṣọ báyìí, kó di kóta ń kókó. Ṣó lè di omi? O lè mú omi báyìí, kó bu omi sínú aṣọ, kó wá di ń kókó. Omi ò ṣe é di ń kókó, irọ́ ni, èèwọ̀ ni. Ẹnìkan ò lè dúró títí kó lóun mọ iye yẹ̀pẹ̀ tó wà wájú ilé ẹ̀gan. Ṣó tiẹ̀ lè bú yẹ̀pẹ̀ ọwọ́ kan sọ́wọ́ kó ka ní 1 by 1. Bú yẹ̀pẹ̀ kó bọ́ síwájú ilé ẹ̀, kó bú yẹ̀pẹ̀ báyìí, kó bù sọ́wọ́ báyìí. Ṣó lè ka ní 1 2 3? Ní Yorùbá ṣe sọ pé ọlọ́gbọ́n ayé kan ò ní ta kókó omi sétí aṣọ. Mọ̀rànmọ̀ràn kan ò lè mọ yẹ̀pẹ̀. Kó mọ yẹ̀pẹ̀, kó wá gbá, kó dé bá bí adúrú yẹ̀pẹ̀ tó wà báyìí ní yẹ̀pẹ̀ kó bá kán tí ẹ kó bú yẹ̀pẹ̀ ọwọ́ kan sọ tó rò bóyá o lè kán tiẹ̀. Obi orí ejò ló béjò ṣe. Ìtàkùn lejò tí ò bá sí orí lórí ejò ni. Ìtàkùn ni wọn bá máa fi ejò dígí ni. Gẹ́gẹ́ sí mi ò fẹ́ pàṣàmọ̀ ọ̀rọ̀ jù torí pé tí n bá ní kí n máa pàṣàmọ̀ ọ̀rọ̀ á máa wá. Orí mi á kọ́ máa oríṣiríṣi ọ̀rọ̀ á kọ́ máa wá sí mi lórí pàpàpàpàpàpàpà. Brain mi á kọ́ máa jí pàpàpàpàpàpà. Ẹ máa ń sọ pé calm. Now, máa ń sọ kíní kan kó tó di pé mo lọ síbi ọ̀rọ̀ tí mò ń sọ.
akọ mo fídíò kékeré kan fún yín bí àpèjúwe. Mo ní àwọn ọ̀rọ̀ tí mo ti dì tí mo fẹ́ sọ lálẹ́ yìí tí mo fẹ́ sọ tẹ́lẹ̀, but inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn ọ́, ẹ̀dọ̀ fùfù mi ò bẹ́ẹ̀ lọ́wẹ̀ jó dorí adétò àbíwá pẹ̀lẹ́, ìwọ ni mo fi iṣẹ́ òní ràn, torí pé ọ̀rọ̀ tútù omi tútù ní tẹnu ẹja bọ́. Gbogbo ojú tó ń wò mí lálẹ́ àti tí tó ń gbọ́ mi, Ọlọ́run ò ní ṣayé yín bí ayé ẹja. Ẹja bẹ̀rẹ̀ gbèsè ayé ẹnu omi tútù padà parí gbèsè ayé ẹ̀sìn omi gbóná. Ṣùgbọ́n o, mo nígbàgbọ́ tó dá mi lójú pé law of karma wà. Kẹ́ ń kó lórí yẹn. Now, inú àwọn kankan tí mo kọ̀ rò ní pé ṣùgbọ́n lórí agbágbé yìí, lórí agbágbé tá a ti ń sọ̀rọ̀ yìí, okay. Ìgbà tó bá tó gbá ló máa ń jọba gbọ́n mi, kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ló máa jẹ baálẹ̀ odò. Ẹgbẹ́ tí o ti tó sẹ́ mi ó tó jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ direct. Ọ̀rọ̀ àṣàmọ̀ kọ́ la wá pa, tó bá pa àṣàmọ̀ ni mo fẹ́ pa, mo lè máa pa àṣàmọ̀ ọ̀rọ̀ within 1 hour, mi ìdẹ̀ fi kan pé méjì mo dẹ̀ máa pa àṣàmọ̀ lọ. Àṣàmọ̀ ọ̀rọ̀ dẹ̀ máa wá, má dẹ̀ máa báyàn wí, má dẹ̀ máa sọ̀rọ̀ lówe, má dẹ̀ máa fòwe báyàn sọ̀rọ̀. Mi ò dẹ̀ ní sọ single word tó máa gbọ́ yé, ó ṣe máa gbé fídíò mi lọ fún yàn báyìí ni pé ẹgbọ́n nǹkan tí bọ̀bọ̀ yìí sọ, kí ló ń sọ? Má kàn máa sọ̀rọ̀ lówe, má dẹ̀ máa pòwe lọ. Mo lè máa pa òwe within 1 hour, má dẹ̀ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀. Mi ò dẹ̀ ní sọ ọ̀rọ̀ direct. Ẹni tí mo dẹ̀ ń bá wí tí ò bá lọ gbé fún yàn kò ní gbọ́ mi yé àbí kó máa tu síbòmíì. Ẹ ṣe ni pé ẹ̀là lọ̀rọ̀ làáhàn mi báyìí náà ni bàtà máa ké lótùfẹ̀. Tá a bá ta àátọ̀ ni, tá a bá tọ̀ á dẹrun nídìí. Tá a bá pàbí ayé àbìdún ẹ̀ kó ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Now, mo ń sọ kíní kan jẹ́ àtẹ̀wọ́kọ́ dúró lápá àbí kan náà pé ọ̀rọ̀ tí n bá ti sọ kalẹ̀ mi ì fẹ́ máa sọ̀rọ̀, mi ì dẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ sí ségò mọ́. Mi ì fẹ́ máa sọ̀rọ̀ sí ségò mọ́. Ọ̀rọ̀ tí mi ò fẹ́ máa sọ sí ségò mọ́ ni pé ó yẹ kí ségò kọ́kọ́ gbà mí as teacher, kó gbà mí as kí ni mo lè pè frontliner, as teacher, kó gbà mí. Ó ń bínú, ó ń wò mí tẹ̀gbintẹ̀gbin, ṣùgbọ́n èmi ni mò ń kọ́ ní gbogbo ohun tó ń ṣe. Gbogbo ìgbésẹ̀ tí ségò fẹ́ máa gbé láti fi gba glory, ẹnu mi ọ̀dọ̀ mi ló ti ń gbọ́, ṣùgbọ́n kò béèrè báwo lòun ṣe fẹ́ gbé gbèsè torí pé ẹsẹ̀ méjì ò ṣe é gbé gàkàbà. Ẹsẹ̀ méjì ò ṣe é gbé gun àkàbà wá ṣubú. Ibi tó ti ń gẹ̀ẹ́tì ẹ̀ rọ́ǹgì òun ni pé ẹni tó mọ̀nà ló máa ń tọ̀. Ṣáàwó báyìí la fi gbàdá lọ́wọ́ àgbẹ̀. Ṣáàwó la fi gbàdá lọ́wọ́ àgbẹ̀. Ó yẹ kó bí mi pé legacy o, ọ̀ kó bí ẹni tó súnmọ́ mi tí n bá sọ̀rọ̀. Bóyá wá sí èmi ni mo sọ̀rọ̀. Bó ṣe lọ ra mọ́tò tó fẹ́ spice àwọn èèyàn tó lọ ra mọ́tò, ọ̀rọ̀ ni mo sọ pé kí ló ti ṣe. Okay, a máa ṣe kí ni. Èmi ni mo sọ̀rọ̀ tó lọ fi ṣí páàkì tó ṣí ń gbà yẹn. Èmi ni mo sọ̀rọ̀ tó fi fún àwọn èèyàn lówó. Èmi ni mo sọ̀rọ̀ tó fi sọ pé kíní kan kò ṣe nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó kàn ń jókòó lówó ni. Ó ń jókòó lé owó nìkan ni. Ṣùgbọ́n ìgbà tí mò ń sọ̀rọ̀ ló ṣe wá pé ẹ jẹ́ kí n máa proof legacy wrong. But torí pé ó fẹ́ proof mi wrong, ó tún ṣe mistake sí. Ló tún wá ń ṣe oríṣiríṣi mistake. Because ká ní pé ó fẹ́ ṣe ni. Ìgbà tó lọ fi ra mọ́tò, ìgbà tó ra mọ́tò, mọ́tò kọ́ ló yẹ kó rà. Tó bá dẹ̀ máa ra mọ́tò ní kó, tó bá yẹ kó tó fi ra mọ́tò kó fáwọn, má jẹ́ kí n máa sọ yẹn ti lọ. Ó ń ṣe mi, èmi ń sọ̀rọ̀. But ó fẹ́ spice mi, ó fẹ́ prove mi wrong. Mistake ló tún ń ṣe. Ẹ wo ṣe mo ṣe fídíò kan ní ìjẹta. Fídíò tí mo ṣe ní ìjẹta, ṣé kí ló ṣe ṣé àwọn èèyàn gbọ́ mi báyìí jọ, tẹ́ bá gbọ́ mi máa tẹ love and like. Ẹ jọ, ṣé mo rí pé ń rò ló ń bí báyìí ni. Ẹ máa tẹ love and like, ẹ jọ. Now, kí ni mo fẹ́ fàyọ níbẹ̀ ni pé mo ṣe fídíò kan ní ìjẹta. Mo ní ségò padà sí Lagos Island.
ẹni gbọ́dọ̀ tí mo sọ mi ò bó èbú mi dẹ̀ bú ségò kò sí fídíò mi kan tó lè gbé lọ síbi kan pé ó ń bú mi ní ọ̀rọ̀ títì là ń sọ ibi tó ti lè bá rí ibi tó pé fẹ́ bú mi ni pé àfi tó bá rí ibi tí mo ti tọ́ bọ personality ẹ̀ gbé ibi tí mo ti tọ́ bọ personality ẹ̀ jáde ò lè rí tí mo ń tọ́ bọ personality ẹ̀ náà kò sí mo mọ̀ nǹkan tí mò ń ṣe mi ní tọ́ bọ personality ẹ̀ mi ò ní ṣe fídíò tí mi ò ní lè defend no mi ì dẹ̀ ní máa gbé ẹ ṣépè àbí kí n máa tọ́ bọ family ẹ̀ àbí kí n bú dáàdì ẹ̀ àbí kí n bú mọ́mí ẹ̀ àbí kí n bú mo mọ ọ̀rọ̀ mo dẹ̀ mọ ọ̀rọ̀ tuntun níbi tí lẹ́gẹ̀sì ti gbà yàtọ̀ sí ẹ̀yin lẹ́yìn máa ń bú yàn ẹ̀yin lẹ́yìn máa ń ṣépè fún yàn ẹ̀dẹ̀ pọ̀ sórí ẹ̀ lè lọ títí tẹ̀ fi lè lọ ni pé gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣépè yẹn tẹ̀ ti bẹ́ẹ̀ bu yẹn tẹ́lú pẹ́ ti gbàgbé yẹn mo sọ fún yín pé ọmọdé búrò kò bójú ẹ̀yìn ó rò pé òjò lórí orí máa ṣe kí ni gbogbo yín tẹ́ ti bẹ́ẹ̀ bu yẹn tẹ́ ti ṣépè ńláńlá yẹn gbogbo fídíò yín wà ńlẹ̀ ẹ̀ lè lọ ọmọ ayẹ kankan náà ni ẹ máa jìyà yín ṣe rò pé máa lọ ni ayé tẹ́kọ̀ dákẹ́ ẹ̀ lè lọ má rò pé ẹ̀ lè lọ alájú fídíò tẹ́ ti ṣe yẹn ẹ̀ lè lọ ṣe rò pé máa lọ ni ẹ̀ lè lọ ṣe rò pé máa lọ ẹ̀ ń ṣeré ni no because bully yẹn pọ̀ gan tẹ́ bully olú ẹran olú kinní kan oríṣi kinní kan gbogbo nǹkan tẹ́ ṣe bàbá má wọlé ẹ jẹ́ ká fi sẹ́gbẹ̀ kan now mo sọ̀rọ̀ ń jẹta mo ní sẹ́gun go back to your hood àbí kí ló ń pè máa lọ ó kí n ṣọmọ sórí ọmọ Lagos Island ní ẹ lọ claim àdúgbò ẹ mo sọ fún ẹ̀yin ọmọ Lagos Island pé nínú èpè nínú àdúrà ẹ máa ṣe fún mi bọ̀ ẹ máa mọ ẹni tó bá ti ń ṣe yín lóore ẹ má máa gbàgbé now Sego now prove me right kẹ́ bá lè mọ̀ pé idea mi ló máa ń tẹ̀lé idea tí n bá mú wá ní Sego máa tẹ̀lé ẹ lè dánúrò fúnra yín I am your teacher okay jẹ́ fún yín fídíò kan ẹ wo fídíò yìí jẹ́ fún yín fídíò kan fídíò yẹn kì í fún yín ẹ̀yà ẹ sáré wo fídíò ilé kẹ́kọ̀ọ́ fi ṣara ní dín náà ń bọ̀ ẹ wò kí n kàn fún yín díẹ̀ ẹ̀yà. Now ẹ ṣé mo kò fún yín fídíò yẹn díẹ̀ kí ni fídíò tí mo fún yín yìí mo fún yín fídíò yìí pé last year tí wọ́n ṣe Mayday àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe kọ́ lélẹ̀ last year tí wọ́n ṣe Mayday ìgbà tó máa ṣe Mayday wọ́n kó Mayday ó gba Surulere lọ ní ọlọ́jọ́ kò sí Surulere oníkálukú gba ilé ẹ̀ lọ ni but nítorí pé mo ti sọ fún pé go back to your house padà sínú ilé ẹ lọ ṣe dáadáa nílé go back now ó kú òní Mayday nsìn ó gba Lagos Island lọ ó gba wood ẹ lọ ó gba ibi tó yẹ kó gbà lọ ṣe ti rí pé ó yẹ kó confirm mi as teacher ṣe rí pé ó yẹ kó gbà fún mi ó yẹ kó máa sanwó brain mi ó yẹ kó mọ̀ pé this is my mentor. This is my mentor. ẹni tó ń put me through ni. But wàá máa bá mi jà lójú ayé. Wàá máa bú mi, wàá máa ṣépè, wàá máa sọ oríṣiríṣi. But deep down in your heart, in your mind, o mọ̀ pé èmi gangan ni torchlight tí mo tanná fún yín báyìí tẹ́ fi ń ríran. Now, you now go back. But I make sure sit down there. Jẹ́ kó ní kálukú mọ àdúgbò bẹ̀, kó ní kálukú mọ àdúgbò ẹ̀. Kọ́mọ mo ṣe wà mo ṣe kọ́mọ ṣòdì jókòó ló ṣòdì kọ́mọ kinní kan jókòó ní kinní kó ní kálukú jókòó sádùúgbò ẹ̀ ká mọ òkè lókè sálẹ̀ mo jẹ́ káwọn àdúgbò ẹ̀ gbádùn ẹ̀ jókòó síbẹ̀ àárọ̀ ọ̀sán alẹ́ máa wà ń bẹ̀ tó bá di lálẹ́ wọlé ẹ̀ kó lọ sùn you can sleep anywhere you like àsìkò ẹni máa lò ó bọ̀ jẹ́ káwọn ọbẹ̀ yẹn gbádùn ẹ̀ ẹ̀yin Lagos Island tó bá ti ṣomi fún yín mo ti sọ pé kó ṣomi bíi kí lórúkọ ọ̀nàlà kó ṣe bí omi bí márùn bọ́wọ́ márùn síbẹ̀ because
àwọn èèyàn sọ́fà ń bẹ̀ yẹn gan bá àwọn mọ́là gan ti jọ̀gá lé gbogbo wọn lórí ní ìsàlẹ̀ Èkó káwọn mọ́là tó ẹ lọ bèrè àwọn tó ń gbé Èkó tó bá jẹ́ pé bí ó bá ṣe jẹ́ step by step náà ṣe ń gbowó sí gan wọn lè máa ṣàkó àwọn olè gbómi gòkè o ẹ tó bá gbé 3 story ẹ tó bá gbé 4 story àwọn mọ́là wọn ti dàkọ mọ́ wọn lọ́wọ́ ní mọ́là tó fi kẹ́gì pọn mi so èmi ò ní sọ̀rọ̀ púpọ̀ jù síbẹ̀ yẹn mọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn ó ń ṣe kò sójú pé legacy òun ló ń kọ́ mi ní nǹkan tí máa ṣe bọ́ legacy yẹn dẹ̀ ló ń bú ló ń ṣépè ló ń sọ̀rọ̀ yẹn ta bọ́ nǹkan tí n bá sọ ló ń ṣe bí mo ti sọ̀rọ̀ lóúnjẹ tá à ń sìn yẹn ti sáré ṣe lénìí ẹ ti gbé kọ́ọ̀pù lọ sádùúgbò yín so now mo dẹ̀ níbi tí mo ń bọ̀ lórí ibẹ̀ yẹn ṣùwárí gbogbo ẹ̀yin tẹ́ wà ń sàlẹ̀ ẹ̀yin náà dira yín kí owó yín jọ wà lórí pé legacy mo ń bọ̀ ń bẹ̀ padà ẹ jẹ́ kí Lagos Island ti Lagos Island mú ẹni ìdádúgbò tí yín mú àwọn tó ní nǹkan wọn jẹ́ kó máa ṣe lọ mo ní wá sáré yà díẹ̀ lórí ọ̀rọ̀ mo rí àwọn kan tó ń jáde tó ń sọ̀rọ̀ tó lè tún sọ̀rọ̀ lórí bọ̀bọ̀ tí mi ì fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rẹ́ di tẹ́lẹ̀ ọmọ kò lè sọ̀rọ̀ lórí bọ̀bọ̀ tó jáde tí ó ń bú Olú ọmọ tó ń ṣépè tó ń sọ̀rọ̀ tó ní wọ́n rí aláboyún mọ́lẹ̀ mo rí àwọn fídíò kéékèèké kan táwọn kan ń ṣe tí wọ́n ń bẹ Olú ọmọ tọkàn ṣe ẹ̀ẹ̀kan jọ dáríjì mo dẹ̀ rí i pé Sego náà gbégbèsè lóríṣiríṣi ọ̀nà pé kàn fi bọ̀bọ̀ yẹn lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin èèyàn onílàákàyè ẹ̀yin èèyàn nú ayé ẹ rí ìgbà tí bọ̀bọ̀ yẹn ṣáájú fídíò yẹn tí mo sọ fún yín bọ̀bọ̀ yẹn ṣe oríṣiríṣi fídíò tó ṣe pọ̀ jẹ́ kí n wá kan fún yín nú ẹ̀ ṣe wá rí fídíò yẹn kò wá sí fídíò gbogbo bí tó ti ń bú Olú ọmọ láyé bá mi di pọ́ìntì yìí mú kò sí fídíò gbogbo bí tó ti ń bú Olú ọmọ láyé tó ti máa ń bú Olú ọmọ tó ti ń ṣépè fún Olú ọmọ tí Jplan ò kì í ṣe ẹ̀ mo kàn mọ́mọ́ wá sọ̀rọ̀ yìí lálẹ́ yìí ni o bóyá ti máa sọ á lọ dìlítì ẹ̀ gbogbo fídíò tọmọ yìí ti sọ pé Olú ọmọ rí aláboyún mọ́lẹ̀ Jplan gbé sórí orí péjì ẹ̀ orí péjì Jplan ó wà ń bẹ̀ àtàwọn fídíò míì tí bọ̀bọ̀ yẹn tún ṣe mò ń bọ̀ ó pọ̀ gbogbo fídíò tí bọ̀bọ̀ yẹn ṣe àti táwọn ṣàmìlọ ṣe ó pọ̀ kò sí fídíò náà tí wọ́n ti máa ń ṣépè fún Olú ọmọ tí Fẹ́mi Jplan náà kì í post mo kàn mọ̀ pé tí bá kọ̀ wá sọ torí pé ọ̀rọ̀ tí bá ti wá sọ mo mọ̀ pé àtúnṣe máa sáré wá lórí àwọn kọ̀ọ̀kan lórí ẹ̀ ṣùgbọ́n ohun tí ò dá kò lórúkọ méjì kò dá ni ohun tí ò dá kò dá kódà kẹ́ bá lè mọ̀ tẹ́ bá wo ibi báyìí ẹ wo ibi báyìí dáadáa ẹ rí pé Fẹ́mi Jplan lẹ́rìn yẹn gbogbo fídíò tí àwọn sàmì lọ ṣe mo kàn mọ́mọ́ wá sọ̀rọ̀ eléyìí lálẹ́ yìí ni o mi ò fi tàbùkù mi ìdẹ́ fi jà tẹ́ bá wo ìgbà tí sàmì lọ ń bú Olú ọmọ mi báyìí sàmì lọ Jplan ó ṣe àì ó post ẹ̀ nínú fídíò bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ tó lè sọ pé Olú ọmọ ó rí kìnnì mọ́lẹ̀ fídíò ẹ̀ pọ̀ tí mo ní lọ́wọ́ rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀ mo kàn tún mọ̀ mú eléyìí wá lálẹ́ ẹ kò nínú ìgbà tó tún bú Wasiu Ayinde náà tó ń sọ fún Wasiu Ayinde inú ẹ̀ lọ́lẹ̀ jẹ́ tó jẹ́ kẹgbọ́ ẹgbọ́. ó ti tó bí ẹ̀mí èlò ń sìn tó ti ń wá tó ti sọ pé Sego ní station àmà lẹ́nu ara ẹ̀ fún ara ẹ̀ fídíò ẹ̀ wà ń ta Alhaji Wasiu Ayinde olórin ni ẹ ṣe ẹ̀kọ́ tàtúbọ̀tún yín máa fi dà torí mo rí pé ẹ̀ látúbọ̀tún ẹ bọ́ síta ẹ̀ ń sunkún ẹni ìyà ń jẹ àwọn èèyàn Nàìjíríà kìnnìkan ṣé ó tọ́ sí ilé ẹ̀rù ṣẹ́ ti tó inú ilé yín gangan ẹ̀yin gangan ṣẹ́ ti tó inú ilé yín àbẹ́yìn náà kọlẹ̀ tún dẹ ọ̀rọ̀ national union rù 2 weeks ago ń sìn ẹ sì pa àwọn ọmọ ní tíátà sílé yín Jẹ̀bú Òde tẹ́ni kọ́ jọ o kọ́ máa yẹ kí àṣírí Olú ọmọ tú kọ́ dúró tì ṣé onítíátà náà tún ṣe union nítorí mi understand nígbà tó tẹ̀sí jẹ́ pẹ̀ntẹ́ pera yín lórí ìpẹ́ tí ń kọ́ mi sọ̀rọ̀ union ṣé báwọn barista ṣe ṣe nìyẹn ṣé báwọn kan ní. mo kàn mọ́mọ́
mo kàn mọ̀ọ́mọ̀ mú tí máa sọ fún yín pé ó pọ̀ ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ ó pọ̀ ńlẹ̀ ẹ wá wo gbogbo fídíò yìí tí mo sọ fún yín gbogbo ẹ̀ wà lórí ọ̀dọ̀ Fẹ́mi J-Plo ṣàtìrí now torí pé ẹ̀yin lẹ máa ń wò yàn bíi pé àbí àwa la láláṣẹ jù àbí Legacy ni ò mọ nǹkan tó ń sọ àbí Legacy ni ò mọ̀ so tí máa sọ fún yín pé tí bá stomach ọ̀rọ̀ tí máa kàn smile I've seen a lot èyí tó bá kọ̀ wù mí tí máa yọ jáde nú ẹ̀ tí máa kàn yọ pé tẹ́ tún yọ jókà yìí jáde jókà pọ̀ lọ́wọ́ àtọ̀ sí ibi tó ẹ̀ṣẹ́ rí ibi tó ti ń bú àṣà ìdílé léyìí o mo tún ní another one ìmíì tó tún ti ń ṣépè fólú ọmọ tó tún yàtọ̀ bó kún má dàbí pé mo kàn ń stroll lọ mo ní ó ti wà lórí